الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين أما بعد. أقبل الله سبحانه وتعالى أتريك أتيك فون نبي محمد صلى الله عليه وسلم كي أطلع الله أنت أتوكم لوري النبي نكا وما عليه أتي الصحابة àti gbogbo àwọn tó bá ń tọ ojú ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam tí ó dẹ̀ qiyamah. A kí ara wa kú Ramadan tí a gbà lọ bẹ́ẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó gbà níjọsìn fún wa, a sì kí ara wa kú ọdún torí eléyìí ni ìtẹ̀síwájú níbi tírà wa tí à ń ṣàlàyé fúnra wa, èyí tí tá a dá dúró látàrí Ramadan tó wà ń ta àti ọdún. Pẹ̀lú ògo Ọlọ́hun subhanahu wa ta'ala, ibi tí a dánu dúró sí bẹ́ẹ̀ náà láti bẹ̀rẹ̀ àlàyé tírà at-Tawhid al-Muyassar. Àti bá àlàyé náà dé ojú ewé 60 tó yẹ pé a máa gbé àlàyé náà láti ewé 61 lónìí pẹ̀lú ògo Ọlọ́hun subhanahu wa ta'ala. Ibi tí afá ti ń sọ wípé at-tawakkul, tí afá ti fẹ́ ṣàlàyé fún wa kí ni à ń pè ní at-tawakkul, kí ni à ń pè ní ìgbáralé nǹkan, kí ni à ń pè ní ìgbáralé Ọlọ́hun subhanahu wa ta'ala. Afá ní ta'rifuhu lughatan, tí wọ́n sọ pé at-tawakkul nínú èdè Lárúbáwá, torí èdè Lárúbáwá ni tawakkul, òun náà ni at-tafwidu wal-i'timad, òun náà ni kéèyàn fi nǹkan tì sọ́dọ̀ nǹkan àti kéèyàn gbára lé nǹkan tí wọ́n gbà lérò tó máa sọ nínú èdè Lárúbáwá nìyẹn. Afáwa ní shar'an, nínú sharia tí wọ́n sọ wípé at-tawakkul nínú Islam kí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀. Afáwa ní huwa i'timadul qalbi ala Allahi wahdah, ìtumọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà Ọlọ́run ọba òun náà ni i'timadul qalb, òun náà ni ká gbá ẹ̀mí wa ala Allahi wahdah, ká gbé ẹ̀mí wa lérí Ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan ṣoṣo láì ń gbára lẹ́lòmíì. Eléyìí ni ìtumọ̀ rẹ̀. Afáwa ní pé at-tawakkulu shar'i, ẹ wá rí kí a gbára lé Ọlọ́run subhanahu wa ta'ala ní ìtumọ̀ rẹ̀ nínú ti ẹ̀sìn tí a sọ fúnra wa yìí, huwa alladhi yajma'u thalathata umur. Tá a bá ti sọ wípé kí a gbára lé Ọlọ́run subhanahu wa ta'ala, a gbọ́dọ̀ rí nǹkan mẹ́ta kan lára ẹni tó bá ń sọ pé òun gbára lé Ọlọ́run subhanahu wa ta'ala, àbẹ́ni tó lóun fẹ́ gbára lé Ọlọ́run subhanahu wa ta'ala, torí pé ìjọsìn ni tó yẹ sí pé a kì í gbé fẹ́lòmíì jọ Ọlọ́run subhanahu wa ta'ala nìkan lọ. Afáwa ní pé huwa alladhi yajma'u thalathata umur, ẹni pé ẹ̀wá ayé ilé gbọ́dọ̀ kó nǹkan mẹ́ta sínú. Alákọ̀ọ́kọ́, al-i'timadu ala Allahi i'timadan sadiqan haqiqiyan. Afáwa ní alákọ̀ọ́kọ́ ńbẹ̀ òun náà ni kí a gbára lé Ọlọ́run ọba ní ti gbígbára lé tó jẹ́ sí pé lódodo tó sì jìndòjìndò nínú ẹ̀mí wa, pé a gbé ara lé Ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ti pàápàá Ọlọ́run ọba subhanahu wa ta'ala, tó ń túmọ̀ sí pé a gbọ́dọ̀ di ipò jìndòjìndò, ó gbọ́dọ̀ jẹ́ lódodo ní agbára lé Ọlọ́run ọba. Ẹlẹ́ẹ̀kejì náà nǹkan mẹ́ta tó máa ń kó sínú, òun náà ni athiqatu billah, òun náà ni kéèyàn fi ọkàn tán sínú Ọlọ́run ọba subhanahu wa ta'ala, wa i'tiqadu anna al-amra kullihi biyadillah, anna al-amra kullahu biyadillah, òun náà ni pé káwá kí nìyẹn ká tún wá ní ìgbàgbọ́, ká fi ọkàn wa tán sí Ọlọ́run ọba subhanahu wa ta'ala, ká tún wá ní àdìọ́kàn anna al-amra kullahu biyadillah, pé gbogbo nǹkan pátápátá, gbogbo nǹkan lábẹ́ ọwọ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ló wà, gbogbo ẹ̀rí ọwọ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ló wà, tó ń túmọ̀ sí pé Ọlọ́run ọba ní máa ń mú nǹkan ṣẹlẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, fi'lul asbabi al-ma'dhun biha, òun náà ni kí a ṣe kí nìyẹn kí a ṣe ká máa ṣe àwọn okùnfà tó yẹ sí pé ṣẹ̀ríà ó ṣe kí nìyẹn tí ṣẹ̀ríà fún wa níyọ̀ǹda láti ṣe, tó ń túmọ̀ sí pé tá a bá lágbé ara lọ́wọ́ Ọlọ́run wa subhanahu wa ta'ala, a ní máa jẹ́ sí wípé a ní ṣe nǹkan tó yẹ ká ṣe,
agbára Ọlọ́run subhanahu wa ta'ala á ṣe nǹkan tó yẹ ká ṣe tó jẹ́ okùnfà ní tí ṣẹ̀ríà là kalẹ̀ fún wa. Nínú nǹkan tá fi máa gbọ́ eléyìí òun náà ni hadithi ọkùnrin kan tó mú ràkúnmí kalẹ̀ tí ò wá so mọ́lẹ̀ tó wá lóun gbára lé Ọlọ́run subhanahu wa ta'ala. Ànábì sọ fún un pé de ràkúnmí ẹ mọ́lẹ̀, tó bá tó wá de ràkúnmí ẹ mọ́lẹ̀ kò lẹ́yìn náà kò tún wá gbéra lé Ọlọ́run subhanahu wa ta'ala, tó ń túmọ̀ sí pé nǹkan tó wá yẹ ká ṣe nínú àwọn sábàbí àní fílẹ̀ láìṣe, àní máa sọ pé agbára Ọlọ́run bá láìṣe nǹkan tó yẹ ká ṣe nínú àwọn sábàbí tí Islam ṣe kí nìyẹn o, tí Islam fún wa níyọ̀ǹda láti ṣe. Eléyìí ni àwọn nǹkan mẹ́ta tí máa ń kó sínú. Aqsamu tawakkul, ẹ̀wà rí tawakkul tarí yìí ó ní ìpín. Wọ́n wá ní pé ẹ̀wà rí o thalathatu aqsam, ó ní ìpín mẹ́ta. Alákọ̀ọ́kọ́ tawakkul ibada, òun náà ni ìgbà lé Ọlọ́run subhanahu wa ta'ala tó jẹ́ ti ìjọsìn. Wa huwa tawakkul ala Allahi wahdahu la sharika lah, òun náà ni ìgbà lé Ọlọ́run subhanahu wa ta'ala nìkan ṣoṣo tá a sì ní mú orogún fún bíbí ara lé Ọlọ́run ọba subhanahu wa ta'ala, tó ń túmọ̀ sí pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan là á gbára lé, tá à ní mú ṣìkìkì nìyẹn o, tá à ní mú nǹkan míì mọ́. Ní ẹ̀wà rí ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìran ìgbáralé, nínú àwọn ìpín tawakkul, àfáà ní tawakkul shirk, òun náà ni ìgbáralé Ọlọ́run ọba èyí tó yẹ sí pé tó jẹ́ ti ẹbọ, tó yẹ sí ìgbé ara lé nǹkan míì, ìgbé ara lé tó jẹ́ ti ẹbọ. Àfáà ní kí ni ìtumọ̀ eléyìí, òun náà ni kal-i'timadi ala ghayrillahi fima huwa min khasa'isillah, òun náà ni kí a gbé ara lé ẹlòmíì lẹ́yìn Ọlọ́run ọba nínú àwọn nǹkan tó jẹ́ sí pé Ọlọ́run ọba nìkan la dá ṣàlẹ́ṣà fún, tó ń túmọ̀ sí pé àwọn nǹkan tó wáyé sí pé Ọlọ́run subhanahu wa ta'ala ní máa ń mú iṣẹ́, ní máa gbára lé ẹlòmíì níbẹ̀, Ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan là á máa gbára lé. Gẹ́gẹ́ bá a ṣe rí àwọn nǹkan tó yẹ kí wọ́n máa sọ wípé kinní kan ló máa ń rọ̀jò, kinní kan ló máa ń rọ̀jò, ẹ jẹ́ á pé tó dẹ̀ pé kò ṣe Ọlọ́run ọba subhanahu wa ta'ala, eléyìí sì wọ́n ti ń gbé ara lé nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala ni, tó sì jẹ́ sí wípé ẹbọ ni, tó Ọlọ́run ọba subhanahu wa ta'ala òun lọ́ba tí máa ń rọ òjò àbáwọn nǹkan tó bá jọ báyìí. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìran ìgbáralé tó jẹ́ ti ẹbọ, òun náà ni kal-i'timadil kulliyyin awil juz'iyyin ala al-asbab. Àfáà ní kal-i'timadil kulliy, òun náà ni ìgbé ara lé ní ti gbogbo ara ni àbí ti ní apá kan ni ala al-asbab, bí kí èèyàn wá gbára lé àwọn okùnfà, tó ń túmọ̀ sí pé kí ń gbára lé nǹkan tó wáyé sábàbí lẹ́yìn gbára lé tán yányán, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní gbára lé náà láì ní gbogbo ara lé. Kàn mọ̀ wípé sábàbí tá a ṣe Ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan ló lè mú kí sábàbí tá a ṣe kó ṣe kí nìyẹn o, kó ṣe nǹkan tí a fẹ́ kó ṣe. Ní wá gbára lé sábàbí tó yẹ sí pé òun là á mọ̀ wá rí, tá a wá ní gbé ara lé Ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ́. Eléyìí nínú àwọn nǹkan tó yẹ kí a kíyèsí ni. Àfáà wá tẹ̀síwájú, wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìran tawakkul, òun náà ni tawkil, òun náà ni kí a fi èèyàn kan ṣe kí nìyẹn o, ká fi èèyàn kan dégò, ká fi èèyàn kan rólé, àbí ká fi èèyàn kan ṣe aṣojú. wa huwa an tuniba shakhsan yaqumu bi'amali bin-niyaba 'anka mimma yaqdiru 'alayhi wa huwa jaiz. Wọ́n ní pé eléyìí òun náà ni kí èèyàn mú èèyàn kan pé àwọn ẹni yóò fẹ́ kó máa represent mi níbi nǹkan kan tó yẹ sí pé èmi ló yẹ kí n ṣe, tó dẹ̀ sí pé ẹni àdẹ̀tí kó máa represent wa yìí sìn ẹni tó lágbára àti ṣe nǹkan yẹn ni. Irú abala eléyìí kò sí aburú ńbẹ̀, wa huwa jaiz, nǹkan tí ó lẹ́tọ̀ọ́ ni, tó túmọ̀ sí kéèyàn kan represent wa níbi tá a mọ̀ bí pé àníráyè ṣe nǹkan, eléyìí kò sí aburú ńbẹ̀. Ó kàn yẹ pé nínú àwọn ìran kíkí nìyẹn, nínú àwọn at-tawakkul ni. Àfáà tún wá tẹ̀síwájú, wọ́n ní wal farqu bayna at-tawakkuli wa at-tawakkul. Ẹ wá rí al-farqu, àwọn ìyàtọ̀ tó wà láàrin ìgbáralé Ọlọ́run, ìgbáralé àti ìṣe kí nìyẹn o, àti ìyan ẹni tí a fẹ́ kó jẹ́
aṣojú. Òun náà ni anna tawakkula, òun náà ni pé ìgbáralé yìí amalun qalbiyyun batinun. Ẹ̀rí ìgbáralé iṣẹ́ tó yẹ sí pé iṣẹ́ inú, iṣẹ́ ọkàn tó pamọ́ ni, tó yẹ sí pé ó jọ mọ́ àdìọ́kàn, tó ń túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àdìọ́kàn láti mọ̀ wípé ẹni yìí ó ti ń gbáralé nǹkan míì lẹ́yìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, tó ń túmọ̀ sí pé tá a bá ṣe sábàbí tá a ṣe yìí, ní jẹ́ kó jẹ́ tún òun náà ló tún máa wà nínú ẹ̀mí wa pé àti mo ṣe sábàbí yìí, nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ni. Tí ẹ bá ti ń sọ eléyìí tún túmọ̀ sí pé èèyàn ti gbé ara lé nǹkan míì lẹ́yìn Ọlọ́run Ọba ni. Ṣùgbọ́n ká ṣe sábàbí eré ń sìn, ní gbára lé, kàn mọ̀ wípé nínú àwọn okùnfà tó lè mú nǹkan yìí ṣe la ṣe, ṣùgbọ́n Ọlọ́run Ọba subhanahu wa ta'ala òun ló ṣe kí nìyẹn o, òun ló ní ìkápá ṣíṣe nǹkan yẹn lọ́wọ́. Ṣùgbọ́n a ṣe kí nìyẹn o, a ṣe sábàbí. Ìyàtọ̀ tó wà láàrin wọn lẹ́lẹ̀kẹ̀ òun náà ni pé at-tawkil, wá rí kí wọ́n fi ẹnìkan ṣe aṣojú amalun zahir, iṣẹ́ tó yẹ sí pé òun hàn ni, tó yẹ sí pé tó bá ti ní kò ní ṣe pọ̀, kò ní rakọ̀ mọ́ ọkàn rárá, kò sí pamọ́, tó bá ní kí ẹ̀kan mọ rólé díẹ̀, nǹkan tó yẹ sí pé ó clear ni. Àfáwá ní ad-dalilu ala tawakkul, wá rí ẹ̀rí lórí at-tawakkul, ìmọ̀ gbára lé Ọlọ́run subhanahu wa ta'ala. Ọlọ́run subhanahu wa ta'ala ń bá wa sọ̀rọ̀ nínú suratul Ma'idah. Ọlọ́run Ọba ní wa 'ala Allahi fatawakkalu. Ọlọ́run Ọba ní kẹ́ ẹ gbára lé in kuntum mu'minin, tó bá yẹ sí pé wáyé kí mùmínì lẹ jẹ́ lóòótọ́, lásìkò mùmínì lẹ jẹ́ lóòótọ́ o, tawakkalu, Ọlọ́run Ọba fatawakkalu 'ala Allah, kẹ́ ẹ gbára lé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni. Tó ń túmọ̀ sí pé àyà yìí náà, àyà tó clear rẹ̀ pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan la máa ń gbára lé. Tó bá sì lọ wo ìdánilẹ́kọ̀ọ́ wa tá a ṣe nínú Ramadan, a rí ipa ti ṣàlàyé nípa tá a mú àwọn àyà oríṣiríṣi wá fún wa, tá a fi rinlẹ̀ pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan la máa ń gbára lé. Nínú àwọn abala tó yẹ kí a kíyèsí púpọ̀, òun ni abala yìí wà. Tá a bá wo àwùjọ wa lónìí, a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbi tó ti ń gbé gbági níbi ọ̀rọ̀ ẹ̀sìn, òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ gbára lé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ti ń gbára lé nǹkan mi lẹ́yìn Ọlọ́run Ọba, ló fi jẹ́ sí pé a rí àáfàá kó mọ sọ wípé òun gbára lóṣó, òun gbára lájẹ́, ẹni tó pé rẹ̀ láfà. Ká mọ rí àáfàá kó mọ sọ wípé báwọn ṣe ń ṣàdúrà náà làwọn ń wẹ ọṣẹ tó gbóná. Gbogbo àwọn ọ̀rọ̀ jẹ́gànjẹ̀gàn yìí, nínú àwọn ọ̀rọ̀ tó ti ń tako ìgbára lé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, tọ́lọ́run sì sọ fún wa, tó sọ pọ̀yànpọ̀yàn Qur'an kí wa 'ala Allahi fatawakkalu, Ọlọ́run Ọba ní kẹ́ ẹ gbára lé in kuntum mu'minin, tó ẹ́ sí mùmínì ní. Ọlọ́run Ọba so ìgbára lé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala pọ̀ mọ́ ìmánì ni, tó ń túmọ̀ sí kẹ́ni tí ó wá ti gbára lé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan ṣoṣo, ẹnìyẹn kí nìyẹn o, ìmánì ò sí lára rẹ̀ ni. Torí ẹ jẹ́ á kíyè sí àwọn abala yìí, ẹ má jẹ́ á kọjá àlà nínú òfin ẹ̀sìn, ẹ jẹ́ á dúró sí ibi tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní a dúró sí, ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Eléyìí ni àlàyé ráńpẹ́ lórí abala yìí. A tún máa tẹ̀síwájú láti ṣàlàyé tírà wa bẹ́ẹ̀ subhanahu wa ta'ala, èyí tí a sọ yìí kọ́lọ́run yẹ kó ṣe wá láǹfààní láyé àti ní al-qiyamah. Subhanakallahumma wa hamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk.